ní báyìí a kí gbogbo ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ tí ń láǹfààní àti mọ́gbọ́ láti àárọ̀ ọjà Tàbẹ́rìn náà làwọn àbíjọ́ ti ń ta káràkátà àbí oúnjẹ àti fífẹ́nu àti fi sí ikùn ẹ wò ó ìsọ̀láwà ọ̀dọ̀ ìyálọ́jà ìyálájẹ́rẹ́ níbi tí àwọn èèyàn ti ń wò wípé yes ọrọ̀ ajé ń ṣe kí ni ìrọ́gó ìrọ́kọ́kọ́ àbí ìrọ́kẹ̀kẹ̀ àbí wọ́n ṣe mọ́ pé ilẹ̀ Yorùbá orúkọ mi ò yí padà Abídèmí Yusuf yín náà rí ẹ tí mo bí ẹ ti mọ̀ ṣe mi ẹ jẹ́ ń bá màmá mi gangan sọ̀rọ̀ màmá mi ó kọ yín fáwọn ọmọ rẹ. Orúkọ tèmi ni Ìyáàfin Aládé Monsurat. Aládé Monsurat. Látọ̀jọ́ Oríta Mẹ́rin nílùú Ìbàdàn. A fẹ́ bi léèrè iye tẹ́ ẹ̀ ń ra àwọn ọjà yìí nísìnyí sí ìgbà bí ọdún mélòó sẹ́yìn ṣé ọrọ̀ ajé ń dá sí ni àbí tó ń dá tá a gbọ́dọ̀ wí kan wíkù. Ọrọ̀ ajé ń dùn tá a gbọ́dọ̀ wí kò kù ni o tọ́lá àgbọ̀dọ̀ tó máa fẹnu wí kú ìkọ́lọ̀ wọn jí ọ̀dà náà ni o. Ntọ́ bá ti wọ́n kan báyìí ní ìsìn kò sí ntọ́ wọ́n kan tó padà wà lẹ́mọ̀ Ọlọ́run nìkan ló lè ṣàánú wa kó síjú àánú wò wá. Àwọn àpò rẹsì àpò ọkà bàbà àpò ẹ̀wà nísìnyí yàtọ̀ sí bí ọdún márùn sẹ́yìn yẹn iye owó wọn ti gbówó lórí àbúlé ẹ̀sìn. Ó gbówó lórí ni nílọ́po 4 sí táǹtà níbi ọdún 5 sísìn gan ni ó gbówó lórí ni kọ́ lọ́ọ́ bá wa mú wálẹ̀ kọ́ fara dẹ̀ wá kọ́ mọ̀ fara ni wá. Ọ̀rọ̀ yín ṣókí fúnjọba àpapọ̀ bó wà ní. Kí lẹ fẹ́? Àmọ̀ràn wa fúnjọba àpapọ̀ ni pé látọ̀dọ̀ àwa ìyálọ́jà ni pé kí wọ́n síjú àánú wò wá àrọ̀gbọ́n dá sí i ebi ewọ́nú kí ní kọ́rọ̀ mi ọ̀wọ́ kí wọ́n bá wa ran àwọn àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n sì bá wa mọ́nítọ̀ wọn nírànlọ́wọ́ tó jẹ́ wípé yóò dọ̀dọ̀ àwọn àgbẹ̀ gangan tí èsè pé wọ́n sọpá fún àwọn àgbẹ̀ ní nǹkan tí ó bọ̀dọ̀ tísà tí ò ní bọ́dọ̀ àgbẹ̀ á sì mọ gbọ́ròyìn pé wọ́n rágbẹ̀ lọ́wọ́ wọ́n pín gbá fún wọn pàwọ́ fún wọn tí ọ̀dọ̀dọ̀ wọn kí wọ́n ṣàánú wa téèyàn bá ta tí ó bá tọ̀ ẹ̀rọ òde ní ọjà. Ẹ ṣe gan mọ́ mi mọ́ mi ẹ bá ń darúgbọ yín fáwọn ará ilé. Orúkọ tèmi ni Ìyáàfin Fúnkẹ́ Azeez. Ìyáàfin Fúnkẹ́ Azeez. Mo rí pé ẹ̀pàlẹ̀ ń mójútó láti àárọ̀ ilẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀fẹ́ lẹ̀ ń gbé lọ́jà báyìí. Ọ̀fẹ́ kẹ́. Òun náà tó wọ́n ni. Owó 3000 lábọ́ ẹ̀pà báyìí. Ní bí ọdún mélòó sẹ́yìn èlò lẹ́rìn àlábọ́ báyìí. Bí ọdún bíi 3 gan sẹ́yìn ní ìsìn 2015. Ó ti di lọ́pọ̀ bíi méjì àbọ̀. Ní ìsìn 3000 lábọ́ ẹ̀pà báyìí. Ọ̀dà. Fún ìmọ̀ràn yà bí àwọn ìgbìyànjú àbí ọ̀rọ̀ tẹ́ fẹ́ bájọba àpapọ̀ sọ pé lórí ẹ̀ kí ni ẹ fẹ́ kí ìjọba àpapọ̀ ṣe báyìí. Wọ́n ràn wá lọ́wọ́ náà ní o owó tá a fi ń ṣiṣẹ́ àti ẹ̀rọ owó ṣiṣẹ́ mọ́ owó ti pọ̀ jù. Kán bá wa dẹ gbogbo ẹ̀ kán bá wa ran àwọn àgbẹ̀ lọ́wọ́ kán bá wa ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run lè bá wa dẹ gbogbo ẹ̀ náà ní o tá à ń bẹ́ wọn sínú. Tó ilẹ̀ ti láǹfààní àti gbẹ̀yìn ara lé ìkànnì tẹ́ tí mọ̀ wá mọ̀ ṣe wa náà ni ẹ wo orúkọ mi yí padà Abídèmí Yusuf yín náà rèé.